mo dúpẹ́ olúwa oyè wù mí oore olúwa kì í tán ọmọ òye níyì lé lọ́dún hallelujah. ìgbà tí mo rò ó iṣẹ́ ìyanu rẹ̀ láyé mi orí kọ́ ọ̀gá bàbá. ìwé òwe orí 9 ẹsẹ̀ 11 wípé nítorí nípasẹ̀ mi ni ọjọ́ rẹ yóò máa lé sí àti ọdún iyì rẹ yóò máa lé sí. bó bá wá rí bẹ́ẹ̀ lónìí tí mo dúpẹ́ olúwa lé lọ́dún gbogbo ayé ló ń celebrate ọmọ òye níyì. Today 23rd March we say happy birthday to you. lọ́dún báyìí lólobé so àkàlàmàgbò ní sáláìlẹ́gbẹ̀rún ọdún láyé. ìgbà ọdún tí oore olúwa kì í tán bá lò lókè ìpẹ́ ọdún kan ló máa jẹ́ bá a ti wí bẹ́ẹ̀ ni yóò rí àmì lórúkọ Jésù. oyè wù mí o mo gbé bọ́dì ó dìlú Aramoko Ekiti kí n lọ kí ọ lórí kì í lè bàbá tó bí ọlọ́mọ. ìwọ lọmọ olóṣèlú fẹ̀yìntì là ọmọ olóṣèlú fẹ̀yìntì pé ẹrú kì mú pa tọmọlúlé rẹ ọmọ olóyè àwẹ̀ gbókùngbé òsì náà mú sẹ́yìn gbókùngbé sóyè bàbá rẹ ọmọ olúkòkò sọ̀dún ọmọ olúkòkò gùnjọ̀rọ̀ ìdífì ọmọ olóyè ọ̀sìn rèké lẹ́yìn kùlé bàbá dáná ọjà òyèsẹ̀ dẹ́ni lẹ́yìn ẹsẹ̀ tẹ́ túni lásọ mo sọgbọ́n mo má tùpà mi rè mo sọgbọ́n mo má tùpà mi dáfìrí ojúpọ̀nà bàbá àbákẹ́gbọ́jẹ èèyàn dídáṣe lẹ́ẹ̀jẹ̀ náà òyìnbó ìdífì àmọ́ rororo lágbo ọmọ oníbọn gbà ọmọ oníbọn gbù ọmọ oníbọn kẹ̀ òbí orò oyè níyì oyè wù mí mo dúpẹ́ olúwa oore olúwa kì í tán we say happy birthday to you long life and prosperity courtesy Mr. Lecturer Media Productions MMP. ìgbà tí mo rò ó àánú rẹ lórí mi mo rí fọ́ ọ̀gá.